Ẹ káàbọ̀ padà sórí ètò Ògbónìtàn reality show. Ẹ̀rí àwẹ̀ tí ń gbò mí. Ẹ̀kú sẹ́ǹdì kan rẹ̀ sí rẹ̀ sí wọn máa ń bẹ̀rù. Ẹ káàbọ̀ padà sórí ètò Ògbónìtàn reality show. Olúwa ṣe àpàdé lórí òtún ètò yín. Ẹ má wò bí mo ṣe rí àwẹ̀ ló ń gbò mí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ bọ̀. Ìyá àdúrà pariwo lé wọn lórí ni tí wọ́n fi lọ. Ìyẹn àgbàyà gbòfà gbàrà nìyí. Mo bá sọ fún ọ̀gá mi pé mo fẹ́ wá rí i ó náà wà ní ṣọ́ọ̀bù bá lọ bẹ̀. Mo sọ fún pé máa mo fẹ́ rí wọn mo lọ rí wọn. Mo mọ̀ kọ́rọ̀ wà nù wọn tó fẹ́ sọ àmọ́ mi ò fẹ́ kí wọ́n sọ torí mi ò ní sọ nǹkan tí ọmọkùnrin yẹn ṣe fún mi. Mo ń keep evidence ni o. Mi ò ní sọ fún wọn. Tí n bá sọ fún wọn, tí n bá play ẹ̀ fún wọn, ọ̀gá mi á sọ fún pé kí ló dé ẹ̀yin náà ti lose ẹ̀ jù ó lé evidence against yín náà kíní kan so mo fẹ́ kó pọ̀ dáadáa. 3 years in marriage mo mọ̀ pé tí mo jókòó sí kọ́ ni but mo ní mọ̀ àgbà kámú torí mi ò fẹ́ ṣí kiri mọ́. Àǹtí Ṣeun gbọ́dọ̀ ọ̀gá mi bá sọ fún wọn pé dáàdì yín máa wà dáàdì àwọn bá rojọ́ fún wọn wọ́n bá ní abájọ bí láti nǹkan pé last 3 months ní Kazeem ti ń pe àwọn ló ti ń bẹ àwọn kóun bá wọn bẹ̀ mí kóun tiẹ̀ máa rí àwọn ọmọ òun kó máa rí sáwọn ọmọ òun kóun jọ ní ọmọ ẹ̀ ṣé olómọ lọ́dọ̀ ẹ̀ ni. ẹlòmíì ti gbọ́n mọ̀ ó ti ẹni tó tọ́jú oyún ló tọ́jú ọmọ ó dùn tó kó yẹ pé sọ́ni ẹ̀mẹ́kọ́ làwọn ń jẹ sọ́ni ọmọkọ mi tó fẹ́ ni sọ́ni ọmọkọ mi tó fẹ́ ni ọkọ ọmọ yẹn ò jẹ́ sọ́ni ìmú ẹ̀ bẹ́ẹ̀ ni ó pé ti adopt oyún yẹn wọ́n ti fáwọn tó fọwọ́ sí ìwé pé tó lóyún ò gbóyún ìjọba gan ti fọwọ́ sí gbogbo ẹ̀ ó ní àwọn sàṣọ gbogbo ẹ̀ fún mo ní ayé òun ti bàjẹ́ ayé ò ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ ó ti tọ́ bọ̀wé ó lè tó pàtó ẹ̀ ló dọmọ o òun ò jiyàn sí o torí òun trust ọmọ yẹn kì í ṣe onírìnkiri obìnrin àmọ́ ẹni tó fẹ́ òwò kó ṣe wedding ó lóun gbọ́ ayé gbọ́ tọ́run mọ̀ gan ni ẹni ẹ ló ṣe bàbá wọn wọ́n ní ìwà ló fi sinmi ní àlàjì wa láàrin bí wọ́n fẹ́ lọ́wọ́ agbára mọ àwọn ọmọ yẹn ò save ibi tán wọ̀n yẹn mọ́ mo ní kí ni wọ́n lọ reporting police station ní kí ni station wo ló fẹ́ lọ tí agbára àlàjì ò dìbẹ̀ wọ́n sọ̀rọ̀ fẹ́ pọ́ mo save bẹ́ẹ̀ mo ní mo fẹ́ lọ sí station máa wò rí dá gbogbo ẹ̀ dànù bí ọ̀gá mi ṣe gbéra nìyẹn bá lọ lé wọn nígbà tó débẹ̀ ó wá sọ fún wọn pé ẹ má lọ dààmú ọmọ ọlọ́mọ mọ́ ó sọ fún wọn ní aláàjì ní àti yóò kí n sọ̀rọ̀ tí bá kí ẹ kí n dáhùn ẹ kọ̀ pè mí last week ẹni bá lè mo ṣe bá yín yanjú ọ̀rọ̀ ọmọ yìí nígbà àbúrò mi ọkùnrin ò balẹ̀ ṣé òun agbóyún wá bá yín bẹ́ẹ̀ ní nǹkan ló lóyún ni ṣoṣù wá lóyún nìsín ẹ jẹ́ n sọ tọrọ fún yín ilé ìsọ̀rọ̀ agbára o ọkọ tó fẹ́ ti adopt àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ o oyún yẹn ọkọ tó fẹ́ ti adopt oyún yẹn lọ́wọ́ ẹ̀ lájí ni àwọn ọmọ bíi ti báwo ìyàwó yóò sọ fún pé ìbejì lọmọ yẹn bí ìbejì ló bí ṣe wá rí obìnrin bẹ́ẹ̀ ìyàwó yìí ló jọ ojú ọ̀la jáde bíi pé àfi bí ìmúmu ó má ti jọ̀la jájú ẹ wo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe báyìí tẹ bá ti rẹ́ bí ní tẹ́fẹ́ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lọmọ yẹn náà ṣe máa ń sọ bí ṣe máa ṣe nì. mọ́mí kété kan alájà ó jọ yín kú ọkọ̀ jù mí pé sọ́ọ̀nì mi ló ń jẹ́ ni kò jẹ́ sọ́ọ̀nì mi mú. ibẹ̀ ni wọ́n lọ ṣẹ́yún á ló ṣẹ́yún ìbejì yẹn gbà yẹn ni mo ṣọ̀pọ̀ ọmọ yẹn ti máa kú ní ìsìn báyìí ọmọ yẹn ó sì fi bóyá ìyàwó mi náà ló ti máa fẹ́ ìyàwó mi torí pé ìyàwó ọmọ yín ò bímọ lẹ ṣe fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀ lẹ ṣe ní pé kó wá ẹ fẹ́ gbọmọ ká ló bímọ ní ẹ̀ ní wá gbọmọ mo mọ̀ yín débẹ̀ ní tẹ́yìn bá ti bínú tí yẹn máa ń bí tán ni torí kò rọmọ bí ni náà bọ̀bọ̀ ẹ̀sán ẹ mọ ìgbà tọmọ yín fi Kùránì búra fún ṣé ẹ mọ iye ìgbà yẹn ó lé lẹ́ẹ̀mẹ́ 20 tọmọ yín bọ́ sí owó tó fi Kùránì búra pé tóun ò bá ti fẹ́ ẹsẹ̀ kóun má láyọ̀ kóun má ní dùnú sọ wá rí dùnú báyìí ebó ti fẹ́ ìjáàb sister tó jẹ́ graduate wọ́n sọ pé ó ń lecture ní kinní kan ní
ṣáìdì àwọn Kaduna yẹn ló ní ìyàwó ń ṣe lẹ́ṣọ̀ nìsín ẹgbẹ̀lẹ́ o ìyá ọkọ lẹ́ṣọ́rà ẹ má dọ́dọ̀ wọn yẹn mọ́ o nǹkan yìí kò ń wọ́n nù yín ni ẹ má débẹ̀ o mọ̀ pé òtún tẹ̀ lágbára sí àmọ́ ẹran tí aláàjì ojú kò tó máa pọ ẹnìkan nù sáré ẹ dì rántí pé social media ti wà o wọn ní bó ṣe kó wájú wọn nìyẹn onígbà tó kó wájú wọn ló wá sí wọn pé fọkànbalẹ̀ má wọrí ṣáàdá ọgbà ẹ̀ dáhùn bàdàn ọkọ tó ń wà nílẹ̀ ṣe èmi yẹn ní kò mú pé kásí tó bá pé kásí mi sí kálí òun tí màá lè sí tó ń tà wọn ṣé wọn máa wá ní ìsúnwọn ní kó ṣe rẹ́dì fún un wọn á kàn ṣe ìyàwó ẹ̀ gbé báyìí muslim kúkú ni muslim lè fẹ́ ìyàwó méjì ìwà yìí òun wá kó ra hàn sí i torí púpọ̀ sí fọkànbalẹ̀ inú èyí tó ń fẹ́ ọ̀wá yá táwọn bá jọ ń dájọṣepọ̀ adúrẹ́ dúró pa màmá ní ẹ dìde wọn ní ọmọ ní kò ń dìde wọn ní kò ń dìde òun sọ fún mi pé that is my law òun ní mo ti fẹ́ tọ́kọ tó máa fún mi láwọn law tó fún mi kí ló dé ó ní mi gbọ́dọ̀ ní ọ̀rẹ́ ìwọ lọ̀rẹ́ mi ìwọ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀rẹ́ mi gan òun ní mí lára ni òun ní mí lára gidi gan ni ó bá ní wàá tí ì ṣe kí ni kan ni màá ṣe kí ni màá ṣe ṣé bí o ti bímọ ṣé bí òun ò tí bímọ tó yẹ kó máa sáré kiri òun ò dé kanjú God time is the best má lọ tọrọ ọmọ nídìí èṣù fóun o. mo ṣàdárò òun bàbí ṣẹlẹ̀ ó sọ fún ìyá àdúrà kan báyìí ṣẹlẹ̀ òkè ká lọ sọ́dọ̀ pásítọ̀ àwọn oníbòmí o ọ̀dọ̀ pásítọ̀ àwọn lọ nígbà táwọn débẹ̀ pásítọ̀ yẹ kó yá wọn pé ọkọ òun ní àṣírí kan tó ń bọ̀ òun lọ bèrè lọ́wọ́ ẹ̀ ọdún délé ní tó sìn ó ní àṣírí kan tó ń bọ̀ àṣírí wo nìyẹn ṣọ́ọ̀ṣì àwọn ọmọ mi lọ sọ pé ó láṣírí kan tẹ́ ń bọ̀ ló bá ní o ti ń tọ́jú kiri òun lọ ṣọ́ọ̀ṣì káàkiri o ṣe kí ní káàkiri ló bá pọ̀ gáwọn ẹ wo ọmọ yìí ẹ kìlọ̀ fún gan ó tó tún lé káàkiri ó ṣe kí ní kan báwọn bá dé pé kí ló dé ló ṣẹlẹ̀ tóun náà lára báyìí èmi náà fèsì o gbọ́ tó lé káàkiri. no problem tó bá ti yàtọ̀ fún tó o fẹ́ sọ àṣírí tó wà níbẹ̀ wọ́n ní kí n bí ẹ léèrè kó jẹ́ kí n mọ̀ tó bá rẹ́dí àti sọ kó kíìpẹ̀ ẹ káàbọ̀ mọ́ kí ni kí n bá yín gbé wọ́n bá ní ṣó wà all right ọ̀rọ̀ tá à ń sọ yìí kọ́ bá ní ọ̀rọ̀ wo là ń sọ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni ṣé wọ́n ní pé kí n má rojọ́ ilé mi síta mọ́ mo ò dé rojọ́ ilé mi síta mọ́ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni àṣírí wà tó sọ pé ó ń keep ó sọ àṣírí yẹn ó bá ní àṣírí wo ló ń keep àṣírí wo ló ń ṣe gbá kan àṣírí wo ló ń ṣe gbá kan tó bá ti yẹ wàá sọ tó bá ti yẹ tó fẹ́ sọ àṣírí yẹn wàá sọ fún òun tó bá ní bí mo ṣe sọ fún òun náà nìyẹn pẹ̀lú confidence ọ̀gá mi bá ní kí ló ṣẹlẹ̀ sí ẹ báyìí náà kí ló tó ń ṣe báyìí tí mò ń ṣe bí wèrè ṣé torí pé mi ò sọ̀rọ̀ látijọ́ yìí mo ti lọ mú ìwé òfin wá fún wọn nìyẹn mo ní ìná ìwé òfin tó fún mi ní ìjọ́ kejì tá a ṣègbéyàwó tán ọ̀gá mi ní kí ni ọ̀gá mi bá yẹ ìwé òfin yẹn torí mo tún kọ́ sọ̀rọ̀ lọ́gá mi náà sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ kí ló dé ṣé àbúrò yìí ni mo fẹ́ mo dẹ̀ ti bímọ fún ó dẹ̀ ní òun ò fẹ́ mi mọ́ ẹ bá ń wọ́kọ̀ lóòótọ́ nígbà tí má gbọ́kọ̀ lọ́wọ́ yín ó ti rí àwọn ẹni pé kí n má gbà lọ́wọ́ yín tẹ̀tẹ̀lẹ̀ mo ní pé èèyàn tó dáa ni ilé ẹ̀kọ́ mi níṣẹ́ mo ṣe gbà lọ́wọ́ yín so ìgbà tóun mi ti wá ń lé ohun mi wá ń lè bó ṣe pọpọ ẹ̀ yẹn pé àbí ìwárí ni mílíọ̀nù máa fẹ́ náà mílíọ̀nù fẹ́ náà pẹ̀pẹ̀ bá dé pàtó pẹ̀ ètò kan ní pé kó ní sùúrù mílíọ̀nù náà ń ṣọmọ burúkú bẹ́ẹ̀ yẹn kó ní sùúrù mi rẹ̀ sí sọkún nìyẹn kó kí ló ṣe wọn á pè mí sí ni wọn á bẹ̀ mí mo ṣe mo lè mú ìwé òfin wọn á fún ọkọ wọn lọ́wọ́ mi lọ sí ti dúró pé tó sìn ìwé òfin fúyàwó tiẹ̀ mo níjọ́ kejì wedding ló fún mi ní ìwé òfin yìí o kí ọkọ àtẹ̀wé ní máa bára wọn lájọṣepọ̀ ọkùnrin dà kó wá sùn sórí ìyàwó ẹ̀ lọ o ò gbọdọ̀ gbé kúrò bẹ́ẹ̀ kó wá gbé 3 hours ló fi sùn o ò gbọdọ̀ gbé kúrò lórí ẹ̀ ọ̀wá yọ ni àwa sọ pé àbímọ aláàlú ní láti jọ ẹ̀ bọ́ọ̀ lẹ̀ ṣe fẹ́ lóyún kí lè rí ìgbéyàwó mi ò jẹ́ sọ mo kò ti bímọ tẹ́tẹ̀lẹ̀ mi ò dẹ̀ kanjú mi ò san kọ́kọ́ fún
àwọn parents náà ló sọ fún mi pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ tí ìbímọ láti jọ yìí kí ló tẹ̀ ẹ̀ ṣe kinní kan má wò kó torí pé wọ́n ti bímọ kan tẹ́tẹ̀lẹ̀ ó sọ pé òní fi òní bímọ òní ètè bímọ fọ́kọ ẹ o mo ní sọ̀rọ̀ kọ́ nìyẹn ṣé mo pè yín sọ fún yín mo ní bó ṣe wà tó bá sọ̀rọ̀ tí má sọ̀rọ̀ ìgbà ṣe ló máa fún mi mo lóun ló dúró yìí mo ní jókòó tó pé mo bá ro gbogbo ẹjọ́ tí mo sọ gbogbo ẹ̀ tán mo ní ó sọ pé ẹ̀ ní believe tẹ́tẹ̀lẹ̀ mo ní òun ni mo ṣe pé hello voice note mo send sí ẹ jọ send ẹ padà sí mi ọ̀yìn ẹ bá send ẹ sí mi mo bá play ẹ fún wọn owó ẹ bá jábọ́ mo ní gbogbo eléyìí mi ò sọ fún yín ọ̀gá mi wáyé tó sọ fún ọmọ ní mi lè sọ fún yín torí kò sí bá ti bá yín sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ lẹ́ máa wà ẹ̀yin ẹ̀ lẹ́ máa wọ́n ti sọ pé ẹ̀yin ẹ̀ lẹ́ wà nìyẹn kí n má wùjọ lójú ẹbí mi sà kí n dín pẹ̀lú ẹ̀ fúnra lára mi ó ti dín pẹ̀lú ẹ̀ fúnra lára mi tó bá rẹ́jà ti sọ fún mi secret tó bá yẹ sọ secret yẹn fún mi wò mí mo ti lọ tọ́nu ilé ẹ̀ wá sọ secret yẹn àbí kò ní ṣòro hospital èmi pẹ̀lú ẹ̀ ká lọ ṣe test ó tán tó bá ní mo ti ṣogbo test náà nítorí kan mo ní àjọ lọ ṣe ìwọ lọ ṣe fún ọ̀nà àjọ máa lọ ṣe test ní ọkọ̀ ọ̀gá mi bá ní kí n take it easy wípé ó máa ṣe test yẹn mo ní àjọ máa lọ ní sẹ́ẹ̀ èmi máa choose hospital tá a máa lọ ó ní general hospital tá a máa lọ ní kò sí wàhálà mo ṣàbà àwọn ojú ẹ̀ mo ṣàní kó bẹ́ẹ̀ mi pé ó yàn mí jẹ gan o ó ní kò ṣe é kéré nígbà tí ní kí wàá gbọ́ àwọn ọmọ mi jọ́ kìnìún àná ṣẹ̀bí ẹ̀rọ bíyà mo tẹ́lẹ̀ pé káwọn ọmọ mi máa padà wá mọ́gbọ́n tó kó mo káwọn ọmọ mi sí ọ̀dọ̀ mọ́mì mi ẹ̀rọ kí mi ìbí lè rìn kankan mo wò pé kò sí nǹkan tí mo fẹ́ bí yín ni nígbà nǹkan tó sọ fún yín ẹ̀yin ṣe bá ṣe ráìsì àgolo ẹ̀wọ́n dìde ká àtàgolo kan a ní àwọn ọmọ yìí jẹun gan o 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 bí ó ṣe ń ṣe ṣé wọn kì í jẹun dáadáa tó ti wá ni mi ṣe yẹn kọ́ ló ń bù yẹn bẹ́ẹ̀ bọ̀ wọn mo dẹ̀ mọ̀ pé ẹ̀ lè fi fi pa àwọn ọmọ àbúrò yìí àmọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí tó sìn ó yẹ kí ẹ má mọ irú ọmọ tí ẹ fi odidi ọdún mẹ́rin tọmọ ọdún mẹ́rin mo máa fi wà ní ṣọ́ọ̀bù yín táwọn ẹ̀ bá ń jà ní ṣọ́ọ̀bù táwọn ọmọọṣẹ́ òkú bá ń jà ní ṣọ́ọ̀bù ẹ máa ń sọ pé wọn pé jẹ́rìí Mariam kò ní sí láàrin wọn Mariam yìí náà lọkùnrin kan wá gbàǹgbàkúgbà tó bá sọ fún yín ẹ máa sọ pé ẹ náà jìyà bẹ́ẹ̀ ni ọkọ sọ pé mo lù ẹ́ rí tó ti wọnú ilé mi mo lù ẹ́ rí tó bá ń gbé ta ló gbá àwọn létí rí náà àwọn méjèèjì wọ́n ló gbá mi létí rí ojú ìdí ẹ̀ kí n lù ẹ́ sí léṣe ń jọ yẹn torí pé ẹni tó ní mò ń fẹ́ mi ò fẹ́ ó farabalẹ̀ àmọ́ mi ò lù ẹ́ torí pé muslim làwọn òbí ẹ̀ wọn gbà kó fẹ́ mi ó fẹ́ mi pẹ̀lú agídí ni kí wọ́n máa lù ẹ́ torí pé ó ṣẹ̀ mí ṣé o mọ̀ pé ìwọ gan ó máa mú ẹ ronú nǹkan tí mo rò yẹn tí mi fi lù ẹ́ ńjọ́ náà lọ ìwà ni ìyẹn kọ́ là ń sọ ẹja parí eléyìí náà ni ó ní ara rẹ̀ náà lára ẹ̀ sòwòtò ọlọ́pàá àsìdájọ́ nìyẹn wà lọ jẹ́ni hospital bá jẹ́ kó yọ pé spam ẹ̀ sàn àbá wọlé ló bá dọ̀bálẹ̀ ló bá ń bẹ̀ mí kí mi jọ kí má jẹ́ kí ọ̀gá mi mọ̀ má jẹ́ kókó ọ̀gá mi ní wọ́n máa mọ̀ òun máa para àwọn ní o máa para ìgbà tó wà láwàá pọ̀ mi ní sọ fún wọn ó bá ní gbúdọ̀ fi báìbù búra wípé èmi ò ní sọ báìbù mi tí n bá sọ fún wọn ó dùn wà láàrin mi àti ẹ̀ báyìí ó ti sọ pé òun náà mi mọ́ àwọn oníṣẹ́ lọ́gbọ́n fún mi mọ́ tí n bá sọ fún wọn wípé spam ẹ̀ pé kò lè dọmọ báyìí kò rí fún mi ó bá àti fẹ́ sọ̀rọ̀ lọ́mọdé nítorí ẹ̀ ló ń ṣe fẹ́ kó ti bímọ méjì Ọlọ́run bá jẹ́ táwọn bá lóògùn sí tó bá gbọ́ fine táwọn bá jẹ́ lò tí ò bá gbọ́ àwọn máa mọ̀ kíní kan ok no problem èmi náà gbà bí àgbélébù mi mo ti bọ́kùnrin mo ti gbóbìnrin àwọn oògùn yìí ẹ máa lò àbádákẹ́ àṣẹ tó sì ti gbọ́dọ̀ àwọn ọ̀gá mi lọ sọ wọn pé ẹ rí wọ́n sọ pé òun pè wọ́n sọ pé òun pè wọ́n sọ pé ó ní infection of ọ̀gá mi bá ní báwo wá ní ṣe ti wá lọ bẹ̀ á ti lọ o báwo lọ pé wọ́n ní ó bẹ̀rẹ̀ ló wà òkè o pé mi náà wà òkè o ọ̀gá mi bá ní òkè a tún gbé lọ bẹ́ẹ̀ wá dọjọ́ kan ọ̀gá mi bá pè mí pé o gbọ́ ṣé o ti treat infection bí wàá òun ò ní infection ọkọ ẹ sọ pé wọ́n ló ní infection of the womb èmi infection of the womb nígbà wo lásìkò wo bó mo ti rí infection of the womb ta ló sọ bẹ́ẹ̀ fún yín ọkọ ẹ ló sọ fún wa pé ó ní infection of the womb lọ sí àtẹ lọ èmi ní infection of the womb àbó òun ní low sperm count
ta ló wá parọ́ nínú ẹ̀yin méjèèjì? Ọlọ́run má jẹ́ á ṣìyàn. Ó ń bọ̀.